ọ̀rọ̀ náà torí bí awuyewuye ṣe máa ń wáyé lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí mídíà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ó fẹ́ máa tójú súnyàn ó yẹ ká sì jọ wòye sí i tẹ́nìkan bá jáde lórí mídíà tó bá sọ tiẹ̀ tẹ́lómi bá tún sọ ohun tí opposite tẹ́nìyẹn sọ ó dàgbà pa à ń kó àwọn èèyàn sínú ìrújú nínú màá rí i pé kò dáa bẹ́ẹ̀ ká tún máa sàwọn ká tún máa pera wa báyìí náà ká tún gbà ok ntẹ̀mí ká ni ntẹ̀mí gbọ́ yé ni nítorí yé mi sí ni ìyẹn ò lè máa clear síra wa wípé àjọjá sí pé àwọn ènìyàn ò ní trade kankan personal nípa àwọn nǹkan. Mo fẹ́ béèrè wípé ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ lórí Ànábì Nuhu alayhi salatu wa salam ó lò 95 years ó lò 950 years. Àfáà Sábóyárò gẹ́gẹ́ bí ọtí máa ń dìfẹ́ndì Mùdírù ní ọ̀pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ní kò nífẹ̀ẹ́ sí jùlọ. Sí Mùdírù ráìtì pẹ̀lú 95 years tí wọ́n ní Ànábì Nuhu lò yẹn. Bàbá ẹ mọ̀ bí nínú ẹsẹ̀ àkọ́kọ́ náà mi lè dìfẹ́ndì Mùdírù ẹ̀ ń gbàlá yìí. Ìpín tí bàbá Mùdírù bá sọ tí ọ̀nà bá lè mí náà ti ìdójú kan tó lè nínú kẹsàn-án tó bá ẹni tí wọ́n sọ yìí o ibi ni èmi náà ti rí àkọ́kọ́ dìfẹ́ǹdì wọn tó ní ìgbẹ́ pọ̀ ṣẹ́kẹ́jì ń bẹ̀ kẹ́rí tí ẹ bá wo fídíò yẹn kódà kó jẹ́ sọ́ọ̀tù àyẹn náà. fọ́ìsì rẹ̀ yàn jáde dáadáa mi gbọ́ dáadáa bóyá bẹ́ẹ̀ yẹn ni. ṣé ń gbọ́ mi báyìí. mo gbọ́ báyìí. Mo ní mi ò tó ẹni tó lè dìfẹ́ǹdì ìjọba Mùdírù ní kàṣà rárá bí wọ́n bá kàn sọ̀rọ̀ tọ́lọ̀ bá lè mi ti kàkẹ́rà mi ti ka tó jọ ó bá ṣe déédéé ìjọ tó ń sọ̀rọ̀ tí ó sì bẹ́ẹ̀ ní tòsí tèmi màá rí tó dé nígbà kàkẹ́rà kan gbogbo ẹ̀yìn tíra mi lè ní máa ń kọ nọ́mbà péjì tí mo ti kà á tí ìsìn bá fẹ́ mú ìwà rẹ̀ dídá ìta mo ti ka tó jọ báyìí náà ẹ̀yìn tó wọ́n lọ́ ìmúbúra ló kọ́ náà Mùdírù ní nọ́mbà mi mo fi Al-Qur'an búra sọ̀rọ̀ lórí fóònù rí lẹ́yìn ìgbà tó fún mi ní hajj tí mo lọ sọ fún wọn nìkan lájọ sọ̀rọ̀ fún látọ̀dọ̀ tó lọ sí dànù. Sọ̀rọ̀ rẹ̀ kejì ń bẹ̀ sẹ́yìn tí wọ́n sọ tí ẹ bá wo fídíò yẹn dáadáa wọ́n ní bí wọ́n ṣe ń kà láyé gbà yẹn ní 950 years. Kódà mo tó láàfà kárí mo fẹ́ gbé jáde báyìí ní àwọn àti sọ pé nínú ìwádìí tàwọn 71 years kì í sàfà Yorùbá o àwọn ọdẹ lágbàgbé gbúdù gẹ́ ó gbajúmọ̀ gan bọ̀ àwọn sọ̀rọ̀ pé 95 years. So àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ ni pé nítorí bàbá Mùdírù Markazi bá sọ ká kọ́kọ́ mọ̀ pé afẹ́ akọ̀ á bá nínú tírà. èyí tó yẹ ká wò ni pé tẹ́ bá wo tírà Sheikh Tontowi tí mo mú wá àgbà àfa alùsùnà wọn jẹ àfa alùsùnà òkè mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé tí a bá wo àfa yìí wọ́n bí ní 18th century àfa kú ní 1940 which is gbogbo àwa tá à ń sọ̀rọ̀ báyìí lónìí tá a láwọn ń sọ̀rọ̀ àti ìdìfáàrù ni à ń sọ pé báyìí ni wọn àti ìdí ẹnìkan kan wà láwọn tá à ń sọ̀rọ̀ báyìí ní social media ní o nígbà tá a fà á kú. àwọn wo tíra àfà nítorí bàbá Mùdírù Markazi sọ̀rọ̀ àwa bá nínú tíra àfà tí àfà ní nǹkan báyìí náà ti ń tẹ̀lé ibi fọ́ tí àfà náà sọ̀rọ̀ àfà sì sọ̀tàlàyé nípa mọ́ òkìtì wọn sísàlẹ̀ kódà bàbá alálùbọ́sà wọ́n ti àbùsí torí wọn ká mọ́ òkìtì àfà àdílẹ̀ lórí ọ̀rọ̀ yẹn wọ́n kàn dúró bí díẹ̀ wọn ká tó kú lẹ́bọ̀ ní wọ́n ti máa ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ bí àwọn ọ̀rọ̀ àbùkù téèyàn bá wáyé jáde téèyàn sọ̀rọ̀ fún òun mọ̀ bí àwọn àtọmọ wọn lè pàdé ẹ wọ́n bá kọ̀ rẹ tó rà kó jẹ́ pé tí mo kà kò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kọ̀ rẹ kì í gbọdọ̀ sí máa ẹ̀ máa ń lo bí èébú afálàgbọ́sà ni kò dé ìrìn àbùkù náà ti fẹ́ bóyá ẹnu ilé jáde fèsì fún wọn lórí fídíò nìyẹn tó mú wọn pé ayé lè padà mọ́ ìtì wọn ó jẹ́ pé tèmi náà ló jẹ́ pé sáwọn agbọ́rọ̀ mílẹ̀ tí wọ́n sọ fún wọn ti pẹ́ tó sábà wo tíra yẹn àfa àṣàlàyé náà ti bẹ̀ sí wọ́n ti ní sọ pé ẹwà àfa yẹn ti 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 wọ́n ní 1940 wọ́n ti ń sọ ti pẹ́ tó kódà àwọn àfa tó ń sọ tẹ bá fẹ́ gbọ́ fún yẹn yìí dáadáa bọ̀dá ẹ lọ lè wo ìyàtọ̀ sí àwọn àfa ti sọ̀rọ̀ nípa tí ìsọdún kékeré ìyàtọ̀ tí ń bẹ láàrin sánà àti àmà ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì wọ́n sọ wọ́n dẹ̀ ní ayé àlùkò àná wọ́n fi ń bá kí méjèèjì wa.
tíra Sheikh Tantawi tí òun náà ní short video tí mo wò tí mo fi ní ṣé pé àfa Sábóyárò yìí lè defend Modiru dé level yìí láti lè support Modiru pẹ̀lú ayal Qur'an tó jẹ́ pé nasu qat'iyyu ni ní tafsiru Jawahiru fi tafsir al-Qur'an al-Karim sí Sheikh Tantawi jẹ́ sí rahimahullah because èmi ò rí níbẹ̀ níbi tí Sheikh Tantawi níbi àyà falabiza bin alifa sanatin illa 50 amma mi ò rí níbi tí Sheikh Tantawi ti wá sọ pé àyà yìí túmọ̀ sí 95 years ntẹ́mi bá ń bẹ̀ ìgbà táwọn fẹ́ tu náà ni pé àwọn ní inna al-murada bizalika huwa muddatun da'wati nabiyillahi nuhi alayhi salatu wa salam wọ́n dẹ̀ sọ pé li qawmihi wa hiya 950 sanatan wọ́n ní walaysa wọ́n parí ẹ̀ pé walaysa al-muradu umruhu kullahu bal zamanu balaghi risalati wa sabri ala al-adha that is pé ọjọ́ táwọn gbélé nìyẹn níbi ìgbà tá kàfẹ́ ṣàlàyé nípa ọjọ́ kíkà àmọ́ pé Sheikh Tantawi wá sí nǹkan àrùn àyà yìí pé wọ́n wá sọ pé 95 years ni níbi tèmi kà yìí èmi ò rí mbẹ́. ẹ kọ́kọ́ ló ti wùnà bọ̀dá yẹn bóyá ẹ gbọ́ fídíò ni bóyá ẹ gbọ́ àkọ́kọ́ mi. èyí tí mo gbọ́ kódà èyí tí mo gbọ́ ọ̀dà ẹnìkan lórí péjì tani mo ti wò ó dà pé bóyá afa kan ló fẹ́ ṣe lọ́dún lórí ẹ̀ mo kàn kọ́kọ́ tiẹ̀ ní kankan mo kọ́kọ́ gbẹ̀gbẹ̀ mo ti á stop ẹ̀ pé jẹ́ ń pe nọ́mbà yín gbà tí mo ní nọ́mbà afa yìí lọ pé Sheikh Tantawi gan ti sọrú ẹ̀ kì í dà mo Sheikh Tantawi nínú tí mo gbọ́ pẹ̀lú Sheikh Tantawi rọ ìmọ̀ọ́lá kọ́dà wọn ní àkídà Asha'ira Maturidiyya ó wà nínú àkídà wọn àmọ́ síbẹ̀síbẹ̀ yìí tí wọ́n fi wá fákọ̀ onísúnnà lọ́pọ̀ nínú tí wọ́n fi wá fákọ̀ onísúnnà ni wọn ò ṣe nǹkan àyà yìí. Bàbá sí ìgbọ́ àlàyé mi dé. Bàbá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sẹ́mọ̀ pé lórí ọ̀rọ̀ tá a bá wò ní ti pé wọ́n ní nǹkan á mọ̀rọ̀ méjì wá lórí ẹ̀. Àfa wa sọ nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀rí pé bá lọ wo àfa aládùúgbò yẹn àwọn ta àkọ́kọ́ níbi pé lórí 50 lónìí lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ wọ́n ta sókè. Ọ̀rọ̀ bàbá Mudiru Markaz tí àbágbé tíra yìí jáde wọ́n lọ ìmọ̀bọ̀ra ló kọ́ lọ kó sẹ́ni tó rí wọ́n bìbí pé bàbá sọ̀rọ̀ yẹn láì sí pé bóyá àti ẹ̀ ní orí pákan tá a lè ibi tí wọ́n ti rí yìí wọ́n lọ ìmọ̀pẹ̀ ẹ̀kọ́ wọ́n lọ ìmọ̀ wọn ló tún ìyókù kálukú jáde kódà èmi ò bá tì í náà jáde àmọ́ gbọ́dọ̀ ìgbẹ́rin jẹ́ yẹn ti kà tí yẹn ti bá nu ṣé kẹ́yìn tí rárá Sheikh Tantawi lẹ́tẹ̀ ní kí n ti kàǹfààní bàbá sọ ń bẹ̀. ìyẹn Sheikh Tantawi àbí. àwọn sọ ń bẹ̀ wọ́n ní wọ́n ń bá ọ̀rọ̀ bọ̀ tí wọ́n ń bá bọ̀ wọ́n wá sọ̀rọ̀ ń bẹ̀ pé ọjọ́ orí ànábì ní wù pé apá kan àwọn kan sọ pé kò pé 100 years níbẹ̀ ní fídíò mo gbé tẹ̀rà yẹn síbẹ̀ ẹ wo fídíò yẹn mo gbé tẹ̀rà yẹn síbẹ̀ pé wọ́n ní kò pé 100 years àbájá ńgbà ọ̀rọ̀ pé wọ́n ti kọ́kọ́ mú ọ̀rọ̀ kan wá lókè ní ìkẹta yẹn wọ́n wá mú yẹn wá kódà. Sheikh Zabi tó ti sọ pé inna asa ta'bira yadullu ala dukkati fi adi sinin wal ayami wa anna Allah ta'ala yuhaddid li asminata tahdida haqiqiyan li izhari tul muddati da'wati nuhi alayhi salatu wa salam. Tí n bá rántí níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ bírákẹ́tì ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ n bá rántí ó rẹ̀ bismillah tó rẹ̀ tó ní inna sana ibaratu an dawrati al-ardi hawla ash-shams marra ورأى فربما عبر هؤلاء في أيامهم بسنين عن دعوة تلك الجوطة عن لومبر في وأن يكون عمر نوح كالأعمار المعتادة التي لا تبلغ 100 توتيبا ومبر ó wà ní tíra yẹn mo gbé sórí péjì lè bá ìgbàgàdà ni mo dẹ̀ dákọ̀ gbogbo bí wọ́n ṣe rìn síbi bẹ̀tà tí wọ́n wá bírákẹ́tì àfáàná wa ń sọ̀rọ̀ lọ wọ́n wá ẹ̀sìn wá sọ mọ́ ọ́fíìsì wọn títí délẹ̀. mọ́ kí fún Sheikh Tantawi níbi tafsiri wọn níbi Jawahiru fi tafsiri wọn. ara kẹrí òkè yẹn kọ́. òkè yẹn kọ́ tó tẹ bá níbi tí mo kà ń tíra yẹn níbi tí mo kà yẹn ẹ wàá bọ́ mọ́ ọ́fíìsì wọn ẹ̀sìn wá sàlàyé délẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé ìgbìyànjú táwọn tó ṣe yẹn tí wọ́n gbìyànjú tí wọ́n sọ pé kò pé 100 years
wọ́n sọ̀rọ̀ pàtàkì ìgbìyànjú wọ́n tẹ̀ sọ pàtàkì 950 tó tí bó náà ń sọ ìbáyìí 950 wọ́n sọ méjèèjì tó wọ́n sọ̀rọ̀ lórí méjèèjì pátápátá ẹni ìgbà káfàlà gbọ́sọ̀ owó fi rọ́dùn fún mi wọn ká bàbá òtí ìsọmọ ọ́fíìsì wọn àpá àgbà tí wọ́n gbọ́rọ̀ méjèèjì wá pé àwọn apá kan ń wí báyìí àwọn apá kan ń wí báyìí ó yá àwọn ẹ̀sìn wa mú mọ́ ọ́fíìsì wọn wá lórí ọ̀rọ̀ méjèèjì tó àwọn òkà àwọn wá fẹ́nu gúúsù mbẹ́ tèmi náà ká dédé mi náà fẹ́nu kú tèmi wá. àbí sẹ́kítọ̀ tó fi sọ pé annahu yàrá anna hasi ilẹ̀ muddata akikiyatun láàmàjá sàfihà lama jasa fi nabi allah nuh alayhi salatu wassalam wa ni makata fi qaumihi inti se tonto wi so pe wọ́n makata fi qaumihi tis'a mi'atin wa khamsina sanatan yad'uhum ila tawhid ẹni sùúrù ẹni tírà kan don to wi náà le ń lọ́wọ́ ó dá ni mo ń wò lọ́wọ́ tí ẹ bá wo page 115 ló wà o ibi tó ti sọ pé wa you active ẹni sí page 115 nígbà pẹ́ wo fídíò mi rí ibi kan tí mo bracket ń bẹ̀ ìsàlẹ̀ rẹ̀ ibi tí mo kà tán lè ṣe pé inna sana ibaratu an dawlatil ardi hawla shamsi marra káwá sálẹ̀ báwọn. Intẹ́mi nǹkan bíbá yìí ni pé annahu yàrá ana azi ilẹ̀ muddatan akakiyatun wọ́n ní lámàjá sàfihà wọ́n ní wa anna nabiyya nuh alayhi salatu wassalam makasa fi qawmihi tis'a mi'atin wa khamsina sanatan yad'uhum ila tawhid wa yu'akkid wa yu'akkid anna dhalika huwa samanu da'awatihi la kullu humrihi wa anna li ayata dalilun ala tulli zaburi li anbiya'i wa diqqati qur'an bọ̀dá ẹlẹ́sùrù sẹ́yìn tí tẹ̀ kàn èyí tí gbé ẹ̀rí tí wọ́n mú wáyé gan bẹ̀ yẹn ẹ máa súnmọ́ bíi pé ó ń lọ sí ìparí ẹwọ nínú sáà náà wọ́n bírákẹ́tì ẹ̀ síbi ìpínlẹ̀ yẹn báyìí ni wọ́n bírákẹ́tì ẹ̀ nínú tẹ̀síìrù wọn àwọn dán bírákẹ́tì ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yẹn ni ẹ máa wá sálẹ̀ náà. ok òkùnlásọ̀ tó lè kọ́ lè wá ní wípé láàrin èmi. ẹni sùúrù bọ̀dá tẹ́ ẹ̀ bá rí àyè tí ìmú òkùnlásọ̀ tó lè kọ́ wù tá a bá ti rí àbí kẹ́ ẹ̀gún tó bá ti tẹ̀lé àyẹn tó lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni sọ pé lápẹ̀júwe nísìn ìwọ lọ kà á pé ntí wọ́n gbóyè nìyẹn pé nítorí fún mi ó sọ pé sheik tọ̀ntọ́ wí nísìnyí wọn sí láyé mọ́ èmi rẹ̀ náà sì ni à á pàdé pẹ̀lú Allah ṣé òkùnlásọ̀ lè kọ́ lè tí wọ́n gbóyè nípa sheik tọ̀ntọ́ wí wọ́n sì lérò pé the same thing tí mùdírù sọ náà ni sheik tọ̀ntọ́ wí náà ń sọ. bọ́dà mi ẹ dàkún kò ní wù mí kí a ṣàbòsí àkọ́kọ́ kéde bí ni pé kìí tèmi ń sọ ẹ̀yin lẹ́yìn tí ì rí ẹ má sì ní bọ̀ báwo wá la wá ṣe lè mú ìdájọ́ wá lórí iṣẹ́ ẹ̀rí ó dàbí pé kí n fẹ́ fún yín lóbìnrin ni ẹ wá bí léèrè kí wọ́n á ní dúdú ó ṣe kéde kan tẹ mọ́ ẹ̀wá tí ì rí ẹ wá ní ẹ kù lóyún ṣe mọ̀ pé ó ṣòro iṣẹ́ ẹ bá wá rí yàtọ̀ sí iṣẹ́ ẹ wò ẹ wàá wo gbogbo ẹ̀kọ́ láì tẹ̀ wá sí ká tó lè mú kàn lásán ìṣẹ̀lẹ̀ kọ́ olùwà ní kọ̀ọ̀kan mọ́ ẹ ní pé àti rí àti bí ó yá àti bí ẹ̀já kárí mọ́ fọ́ọ̀mù ìwà tó tẹ̀mí mọ́ nìyẹn yóò ṣe ẹ̀rí ibi tẹ̀mí sọ ó dẹ̀ bẹ́ẹ̀ ni tí náà mo lè gbé síbẹ̀ gbàgàdà ni ọ̀nà pé fún nǹkan náà mo fi ń ṣe kíní lè jẹ́ kí n ráàyè. n táwa padà tún wá sí ọ̀rọ̀ yìí ò ní tán báyìí á jẹ́ pé ọba mi screenshot ibi tí wọ́n kọ́ ọba mi torí pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé tí bọ́ ti kà á tọ̀ digest n ta fẹ́ yòlò náà ni pé hádàfù ẹ̀ tó fi kà á náà ni pé ọ fẹ́ wò pé kọ̀ọ̀kọ́ra náà ti ṣètàn tó wí sọ àti tí mo dérò sọ ǹjẹ́ the same thing ni pé ṣé kàn. pẹ̀lú ògùn ọ̀rọ̀ pẹ̀lú eyín tí mo fẹ́ ṣe ń bẹ̀ gangan ni pé bàbá wa mùdírò mẹ́ríkà fún àsọ̀rọ̀ fẹ́ ẹnu wọn kà ní tíra. pé ẹnu ìbẹ̀nu tíra pé anabi nuhu kò lu ọ̀gbẹ́ yìí láyé. wa aleykum salaam wa rahmatulah. ṣé dáadáa ni. ẹ bá. àfa àtàbọ̀ yàrá. àyà kún mi lọ sọ ẹ ti wò. mo ti wò ó. Ọ wà lọ́jà gbọ́rọ̀ ni àyíkò lórí. ń lọ nánú pàtà ni. àríkànnì mímọ́ náà. ń lọ nánú pàtà ni. àánú aláwọ̀ ní fi wálẹ̀. ọlọ́run ọdẹ wọlá pé òun ló ní ẹ̀sìn yóò jẹ́ kí ìwọ̀n bàtà wà náà bá rí ṣe ń bẹ̀ ká bá àánú pàdé. èmi gbà yí pé yìí tá à ń sọ níwọ̀n báyìí òun náà nìkan tí a lọ gbé pàdé Allah kì í ṣe dúkìá. tọ ìgbà tí èmi rí fídíò èyí tí mo ráwọn àfa wa kọ̀ọ̀kan tí wọ́n ṣe rọ́dù lórí ẹ̀ tó jẹ́ pé mo rí pé wọ́n máa ń dífẹ́ǹdì mùdír mo dẹ̀ rí pé tọ̀
kí aláwọ̀ jájọ wà lórí dáadáa náà ni. Máa tún wá ní pé ìgbà tí mo dérò sọ nípa ti ọjọ́ orí Ànábì Nuhu alayhi salatu wa salam pé 95 years ló lò. Máa rí pé ọwá tún fẹ́ ṣe dìfáàwù fún wọn láti lu ọ̀rọ̀ tó tó wa. Bọ̀dá èmi ò tó ṣe dìfáàwù fún mòdì mo sọ fún yín lánàá náà. Ok, ní èyí tó bẹ̀. Ètí ń bá kà ìjọ tí mòdì bá sọ pé nǹkan báyìí rí báyìí. Èmi ò wá gbé kéra pé kìí sọ̀rọ̀ ọgbọ́n orí o. Kíní ń bẹ nínú àkọọ́lẹ̀. Ní tí wọ́n ti sọ ọ̀rọ̀ lórí ẹ̀ síwájú ni. Ṣùgbọ́n èmi ti mọ́ ṣe nu. Tí wàá ní bẹ́ẹ̀lẹ̀ tí èmi ṣe dìfáàwù fún mòdì ìgbà tí mòdì wò ṣe ó dàbí pé kẹ́ ẹ mọ́ ọlọ́mọ ó là bàbá ni. Ẹgbẹ́ yóò sọ̀rọ̀ díẹ̀. Ó ti bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ díẹ̀. Tó bẹ́ẹ̀. Yorùbá ní kò ní burúburú ká ní kí abó sọ pé tọwọ́ ọmọ Ọlọ́run. Bàbá ló tọwọ́ ọmọ Ọlọ́run. Ohun tẹ̀mí bá kà tó bá jọ mọ́ tí wọ́n sọ yẹn. Torí mi mo ìwà níwọ̀nba àgbọ́yé tèmi ní. Èmi máa ń tojú bọ tírà púpọ̀. Ẹ̀rù ìkàlẹ̀ tó ti bá lẹ̀ ti tojú bá. Gbogbo ọjọ́ tí ọ̀rọ̀ bá wá lórí ẹ̀. Tó èmi máa ń tà àtìká. Èyí tí mo kú àtìlé náà ni pé báyìí ẹ̀rí gbogbo àmúpadà sẹ́ẹ̀dì pdf ẹ̀ sí. Kódà ọ̀nà ìbẹ̀lẹ̀ mi náà ìtọ́ wá sẹ́ndì sí mi tọ́ wá kà jáde yẹn pé kìí ṣe mòdìrú nìkan ni wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé sẹ́tọ̀n mo ní ìtọ́ sẹ́ndì sí mi yẹn tọ́ kà jáde yẹn náà ni mo fẹ́ kémi náà kà ń tèmi gbọ́ yé ń bẹ̀. Ok sir. Bóyá níta ń ṣe yìí ó bí àlàáfíà bìkọ́ tẹ́lẹ̀ mi bá sí tábà bọ́ sórí mídíà tẹ́lẹ̀ bá sí tẹ́lẹ̀ àtẹ̀síwájú tí ń sọ mí tẹ́lẹ̀ náà bá tún sí the same page tó ń sọ bá mi yóò máa dájà pé àbí ṣé kìí ṣe ọ̀rọ̀ kan náà ni wọ́n sọ ni yóò máa pé conversation wà yìí níta àwọn èèyàn bá wa gbọ́ nílé báyìí kí aláwọ̀ dẹ̀ wọlé àánú ẹ̀ àtàwọn tó ń gbọ́ àtàwọn náà kọjá jọ bá àánú pàdé Ọlọ́run má jà ṣẹ̀sìn ayé má jà bá wọn ṣẹ̀sìn àkìyàmà. Ntẹ́mi ìgbà tí mo rí i pé ọgbẹ́ ọ̀rọ̀ ṣètọ̀ntọ̀ wíwá láti fi sọ̀pọ̀tì ọ̀rọ̀ pé kìí ṣe àfàsàlàfíà sáà ni ṣètọ̀ntọ̀ wí náà kí alábàá àforíjì wọn kó bá wa kẹ́ wọn. Ipe ọwọ́ àka ọ̀rọ̀ yẹn jáde mo fi á béèrè pé níbo la ti kà á èmi ò rí ibi tí ọkà yẹn pé wọ́n ní ọjọ́ orí Ànábì Nuhu alayhi salatu wa salam pé 95 years ní tẹ́mi wá gbọ́ yébi tó sẹ́ndì sí mi látòkè rẹ̀ níbi tí wọ́n ti ń ṣàlàyé pa kanat hadizatun kibaru wa kutubun jilalun ìgbà tí wọ́n ń ṣàlàyé nípa àwọn ará France àwọn French tí wọ́n dà pé ibẹ̀ yẹn gẹ́gẹ́ kọ́ lójúlówó ọ̀rọ̀ kankan àbí. Bẹ́ẹ̀ni. Níbi kí sọ̀tún Nuhu alayhi salatu wa salam níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ànábì Nuhu gangan. Wọ́n wá ní wọ́n laqad arsalna Nuha ila qawmihi. Torí kíní yẹn ó wẹ́ gan àmọ́ ìgbìyànjú tèmi. Wọ́n nígbà tó lọ́wọ́ bá ara Ànábì Nuhu alayhi salatu wa salam sí àwọn ìjọ rẹ̀. Wọ́n wá mú àyà yẹn wá pé falabisa fihim alfa sanatin ó lu ẹgbẹ̀rún ọdún illa 50 aaman. 50 ọdún náà ló fi dé ń bẹ̀. Tá a bá yọ 50 kúrò nínú 1000 mélòó náà ló kù yẹn. Yóò kù 950. Tọ́ sọ́mọ̀ pé ìtẹ́mi gbọ́yé ní láàrin ni pé ayé Al-Qur'ani ni wọ́n gbé wáyé àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Tọ́ ìgbà tí nísàlẹ̀ rẹ̀ ìgbà táwọn náà wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn wọ́n wá ní waqad kana umruhu alfa wa 50 wa 50 sanatin jai. Wọ́n ní nígbà náà wọ́n ní waqad kana umruhu alfa wa 50 sanatin. Ìgbà tó bá jásí pé ó lo 950 years bu'itha ala ra'si 40. Ó sì wà lọ́mọ 40 years lọ́lọ́run gbé dìde lójíṣẹ́ wà lábẹ́sà fi qawmihi tí àmì àti ó wá lo 900 years láàwùjọ àwọn èèyàn rẹ̀ wà 50 sanatan àti 50 years. Wọ́n ní wà áṣà ba'da tufan tí wọ́n náà ń wò. Nígbàdùn kò sí ọgbẹ́ pípé fún nǹkan náà rẹ̀ máa ń so. Wọ́n ní wà áṣà ba'da tufan 60 sanna ó wá lo sanatan ó wá lo 50 years látàgbà tí túfánù ṣẹlẹ̀. Sọ pé lẹ́yìn 950 years tí Al-Qur'ani mẹ́sàn sẹ́tọ̀ tó wípé sọ pé lẹ́yìn ìgbà tí àtúnyẹ omi yẹn tó wá lọ tán Ànábì Nuhu alayhi salatu wa salam tó wá lo 60 years látàgbà yẹn. Wọ́n wá ní wà bí zikri lè halif tatakhayalu li tuli lil muddati ala sami'i li anna al-qasida min al-qissati tasliyatu Nabiyyi sallallahu alayhi wa sallam. Wọ́n ṣàlàyé ń bíbà yìí pẹ̀lú àwọn tá máa fẹ́ gbèrú ju wọlé wá ní wa tasbituhu wa mujahadatuhu lima yukabiduhu torí kí ni lima yukabiduhu minal kuffari. Ipe náà pé àwọn tán bá fẹ́ listen sáwọn ọ̀rọ̀ míì táwọn káàfìrí máa ń sọ
wọ́n á fẹ́ pe àwọn èèyàn ṣàkíyèsí níbi ọ̀rọ̀ yìí tèmi rí gbọ́ yìí wọ́n wá ní wàtàbíìtùhù láti lè fọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn rinlẹ̀ wà mujahadatu lima yukabiduhu mina lè kò fa lọ́dọ̀ àwọn káfíìrì wọ́n wá ní wà ìyáàkà ká lọ sọ́ra wa o wọ́n wá ní wà ìyáàkà lọ sọ́ra rẹ o anta stabaida ani afi ilẹ̀kísọ̀ ká jìnnà sáwọn àwọn ìròyìn ọ̀rọ̀ míì táwọn míì àwọn káfíìrì máa fẹ́ gbé wá man narahu min tulil amari pé àlè rẹ̀ ní tẹ̀mí rẹ̀ gùn tó bá ń láyé pé àwọn tá fẹ́ ṣe rọ́dà fáàrù Kùránì yẹn pé àwọn èèyàn tó máa ń sọ pé àlè rẹ̀ àwọn tí ẹ̀mí wọn gùn tó bá yẹn láyé alẹ́tìlám tó àd kìíní yẹn wẹ́ gan Ọlọ́run ṣàánú mi kọ́nà bí bẹ́ẹ̀ àmọ́ bí wọ́n ṣe rí kàgẹ́ ó jọ mí lójú gan wọ́n wá ní min tulil amari àwọn tẹ̀mí wọn gùn tó bá yẹn wọ́n wá ní alẹ́tìlám tó àd wọ́n làm yẹ́fàrí ìtaàrí tó jẹ́ pé wọ́n ní àwọn ògbọ́rú ẹ̀rí nínú ìtàn al-ma'ruf gẹ́gẹ́ bí tàtà wọn mọ̀ nàzírò ha tó jẹ́ pé ó kílíà sí everybody wọ́n ní fa inna tariha al-qadima majhulun jahlan taman wọ́n ní ìtàn àtijọ́ tí ò bá ìtàfẹ́bìnrin rẹ̀ ní pé ìtàn àrórí sọ pé ká mọ̀ pé majhulun jahlan taman irọ́ ló máa bá dé kò sí òdodo kankan bẹ̀ ṣé mò ń gẹ́tẹ̀ ráìtì pẹ̀lú ibi tó sẹ́ndì sí mi yẹn tí ìdébi tí mo lọ sábà bá ń tú. ọmọ ni wọlé ìtọ́lẹ̀ maksudu mímísílẹ̀ àzà annabu àzà fi sin ní kaifa kanet wọ́n ní àwọn kọ̀ọ̀tọ́ fún wa ká máa ṣèwádìí pé báwo lọ́jọ́ yẹn ọdún yẹn ti lè rí bẹ́ẹ̀ wà mú záàlì ká àtàwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ káwa fẹ́ máa ṣe fáìdìsì pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n wá ní fa innaka ìzásọ̀ nẹ́ńtà tí wọ́n bá ń rò lẹ́mìí anna zálìkà wal maksudu lam tantafi' bìlẹ̀kìsọ̀ tó bá lérò pé bóyá àwọn yẹn wà ráìtì ìtàn mi ò ní wúlò lẹ́yìn ìtàn tí wọ́n fẹ́ rí ìpínlẹ̀ náà nìyẹn wọ́n wá tẹ̀síwájú pé innal insana torí pé àwọn èèyàn idha qara anna qawma wọ́n ní tá a bá kà nínú tà pé àwọn èèyàn kan anna qawman àwọn èèyàn kan wọ́n ní qasaw sadahida wọ́n pàdé tó ju ẹ̀mí wọn lọ wa tala alayhi al-bala wọ́n ní wa tala alayhi al-bala wọ́n sì bá àdánwò pàdé wà ó wà yá alam anna muddatahu ipe ìgbà tẹ́nìyẹn wá lò láyé nítorí pé ó bá àdánwò pàdé nítorí pé ó ń ṣe dáwà qasiratun bóyá ó kéré ọjọ́ eré ogun fil hayat nígbà tó lò láyé wọ́n ní zobara kó ó ká ní sùúrù wà jáhada ká sì máa gbìyànjú lè yáǹjù ká lè bá a là àmọ́ nítorí bẹ́ẹ̀ wà yálìka àdúhùhù kama alaka àdáhù Musa àdáhù Nuhi alayhi salatu wa salam gẹ́gẹ́ bọ́lọ̀ ti pa ọ̀tá ànábì Nuhu rẹ̀ wọ́n tún fẹ́lẹ́ ìsàjá ẹni tó bá gbé dáwà dání ni pé kó ní sùúrù pẹ̀lú gbogbo ètí àwọn èèyàn tó bá bá wà lápàdé lórí dáwà rẹ̀. fàkàzá ntùfàn wọn lọ́lọ́run wá gbé wọn mú ayélujára ní ìwà padà pé ọlọ́run wá fi ẹ̀kún omi bá wọn jà wọ́n ń zọ̀ọ̀lìmùn torí pé wọ́n ṣàbòsí ṣé mò ń gẹ̀tẹ̀ right mi mà Allahu alam. tí David tẹ̀mí ń lọ o. tọ ìgbà tó wá dé sálẹ̀ ibi tí mo dé yẹn wá ní ìtumọ̀ táwọn sọ ni pé tùfánù àkúnya omi tùfánù lè máa torí pé wọ́n ṣàbòsí ṣé mò ń gẹ̀tẹ̀ right mi mà Allahu alam. tí David tẹ̀mí ń lọ o. tọ ìgbà tó wá dé sálẹ̀ ibi tí mo dé yẹn wá ní ìtumọ̀ táwọn sọ ni pé tùfánù àkúnya omi tùfánù lè máa àkúnya omi wà ó wà yutlaqu ala kulli ma tafa bikathrati min saylin aw zulmatin wa ma asbah zalik ipe n táwọn pè lákúnya omi ni tí ó mú kílẹ̀ dúdú kí gbogbo nǹkan kí gbogbo ilé ayé ó ṣókùnkùn nígbà náà tọ mo wá débi tí wọ́n ti wá sọ pé wọ́n wá ń tẹ̀síwájú wá ní wazalika eléyìí táwọn wá ń sọ yìí ó ní kisosun litufan ó ní ìròyìn omi àkúnya omi báàdọ̀ á fi tahorat wọ́n ní páàtì kan wà nù àtàwọ́rá tá a máa bọ̀rọ̀ yìí pàdé wà báàdọ̀ á já à fi majmu'ati tajilat jilijami wọ́n ti dákọ̀ àwọn ìwé kan àwọn ìwé wọn wá ní fi nususi alibabiliya wà báàdọ̀ á anilẹ̀ àyíní wà báàdọ̀ á anilẹ̀ indi ó wà ní páàtì ọ̀dọ̀ àwọn India ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Naam, nígbàdùn. Wọ́n ní apá kan wà lọ́dọ̀ àwọn ìwé àwọn India. Wọ́n ní àmà kọ́rọ̀tún lè yóò máa rí ya fa'áza mọ̀láhọ́zù máa já àáníyá fi áza alìmọ̀kọ́ọ́lì bí zálìkà tààrẹ wà áza náà zuhu. Ìpè wọ́n ń ṣàlàyé bí ẹ̀kúnya omi yẹn bó ṣe ṣẹlẹ̀ àtàwọn tí wọ́n ṣèrìn àjò
láti lọ ṣe findings àwọn geography náà wọ́n tẹ̀síwá pé geography tó lẹ̀ alami alikọ̀díìmì àwọn tí wọ́n jẹ́ àwọn geography àkọ́kọ́ àwọn ń bọ̀rọ̀ gbọ̀npa planet ayé ni wọ́n fi bọ̀rọ̀ débi bẹ̀rẹ̀ wọ́n ní àwọn geography alikọ̀díìmì àwọn ẹni àwọn alákọ̀ọ́kọ́ alikọ̀rọ̀tù àdọ̀híàtù wàkàìfà ìtàfàt àlẹ̀yàwánátù àlẹ̀bàkíyàtù wal mọ̀nkọ̀rídọ̀tù wọ́n sì rìn àjò láti lọ wo àwọn ẹranko kan ni wọ́n sì rìn àjò lọ láti lọ geography mọ́ pé àwọn ẹranko kan tán ṣẹ́kù tí wọn parí ń gbà yẹn náà fi wá sòdí wọn àwọn báyé ti lọ wọ́n wá tẹ̀síwájú pé tó sì ẹ̀bù ilẹ̀ jẹ̀síra ti Madagascar àbí nǹkan tó wọ́n ní ká lọ sí ìlú kan wọ́n dákọ̀ ìlú kan báyẹn bá àṣàtú ẹ̀lẹ́mìíyàtú lè dárìsì ká lọ́bẹ̀ wọ́n lọ wádìí hayawanat àwọn ẹranko àti ìjẹ̀síra ti wàhàfíìrẹ̀ ha wàlìtàlílì bá àdì zawairi kini ìwé gan zawairi albayologiyat alagariba fi'a wa min jumlatiha killatun al-itibat wọ́n ṣàlàyé nípa àwọn ẹranko tí wọ́n wà ń bẹ̀ ní àwọn agbègbè ibi tí wọ́n lọ nasbiyi bayna al-hayawanat láàrin àwọn ẹranko allati fi awallati yaktalifu ba'duha an ba'd ila adi mudhizi wọ́n ṣàlàyé nípa àwọn ẹranko bẹ́ẹ̀ wọ́n ní wa ma ana asil jasirat bí táwọn sọ àwọn planeti la tabaut anisawa ilẹ̀ afrikiya àwọn agbègbè bí tí wọ́n ṣe táwọn geography lọ yìí wọ́n kò jìnà sí pàtì kan ní Áfíríkà ibẹ̀ náà mò ń kà yìí o àtúrà mi ń zọlá tọ ọyá o lè mi ń kà yìí ọyá bọba níbo mi tó wà kà fún mi bá ń kà. ó yẹ kó ẹ ti débi tí mo ẹrí kan náà bracket ń bẹ̀ náà. iná ni wọ́n sọ pé wọ́n ní àtúrà mi ń zọlá mi àti mílíọ̀nù fa iná baynaha wà bayna hayawanat láàrin àwọn ẹranko wọ́n wá ní alqarrati al-afrikiya bawnan zazi'a min zalika annaha khuluhun min zawat kini ya wega amma muzan min zawat alqahim al-arba'i al-kabirati al-ajzami to ìgbà tí wọ́n dé wájú mi báyìí níbi ìsàlẹ̀ rẹ̀ àwọn wá ní okay bóyá bí báyìí ló sọ jawratu fi qissati nuhi alayhi salatu wa salam abi rárá ibi tẹ́ rárá òkè yẹn náà ni kó tó kan bí jawro yẹn to okay ń bolo be ká gbọ́ yín be ni tan wa ma ana asil jasira rárá tẹ ẹ wo bìkan ẹ rí wọn bracket bìkan wọ́n ní inna sana ibaratu an awratil ardi kini kan abla something yẹn ẹ farabalẹ̀ wo ibẹ̀ wọ́n bracket yẹn báyìí. ṣé láfta àgbàbí tí wọ́n sọ̀rọ̀ yín kan tó sì yàbò ilẹ̀ jasira ti Madagascar bracket yẹn ló jẹ́ kí n jẹ́ wo fídíò mi kódà mo tún fún bẹ̀ sí bracket ẹ wo gba àwọn bracket tó wà ń bẹ̀ gangan ẹ rí pé ẹ wo bracket tó dé sálẹ̀ kí àfa yẹn tó sọ̀rọ̀ gangan. níbi tó wà ń bíbáyìí kò sí bracket kan tẹ́lẹ̀ ibi tó wà ń bíbáyìí ni pé wọ́n máa ń àti ilẹ̀ jasirata la tabaut an sawahil afrikiya wọ́n ṣàlàyé pé àwọn bẹ̀yẹn fún Áfíríkà ni wọ́n kàn ṣàlàyé àwọn geography àwọn tí àwọn planeti ayé ni wọ́n bá dé bíbáyìí. bàbá bọ̀dá ibi kìíní tí mo tẹ́ẹ̀dì sí yín ni. òun náà ni mò ń kà ibẹ̀ náà ni kìíní yìí wà náà jawratu fi qissati nuhi níbi sàlẹ̀. kó tó kan jawratu fi qissati nuhi yẹn ni kó tó kan. ok kàábà yẹn kí kíkà gbogbo ayé ọgbọ́ kàábà yẹn kí gbogbo ayé ọgbọ́. àní sẹ́ẹ̀ mo sọ fún pé kò kan ló wà. mo ti padà wá rí o mo ti rí ibi tó tẹ̀lé bí àyà tí mo kà yẹn náà ni níbi kódà ó parí síbi wà ń zọ lèmọ́ọ̀nù níbi àyà tí mo kà lẹ́ẹ̀kan pé ọlọ́run bá bínú sí wọn ó fi omi níbi ó wá bẹ̀rẹ̀ nípa ayima zọ́làmù wà máa bá zálìkà àwọn tí wọ́n sábò sí àtàwọn nǹkan tí ó jọmọ́ bẹ́ẹ̀. àfáàwà tọ̀ntọ́ wá ní fọ́lítà tàbẹ̀ káwòye sí wípé fọ́lítà tàbẹ̀ bí àzà káwòye sáwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn tí ọlọ́run bá bínú sí wọ́n wà látàdà wákàtàkà má fi àkókò rẹ̀ ṣòfò fatakul kama yakul kí wọ́n náà máa wá sọ fatakulu kama yakulu ba'duhum kí ẹ máa sọ táwọn èèyàn míì náà ń sọ nàbí a sọ pé níbi inna sannata ibaratun an dahratil ardi ọ̀dà pé ibi tó fẹ́ lò gangan nìyẹn. pé inna sannata ibaratun an dahratil ardi awla shams marrata ipe àwọn èèyàn kátá máa ń sọ sọ́nà pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nìsín tẹ̀tọ̀ntọ́ wípé ọ̀rọ̀ wọn yẹn ṣàpèjúwe ọ̀rọ̀ ni. ẹ máa bá tọ̀dọ̀ yín lọ dé èyí jẹ́ ìgbìmọ̀ bá ti
ẹ̀rí pé bàbá gan bracket ìjẹ́ sí ìtẹ̀kẹ́ni gan sí ìtẹ̀kẹ́ni kọ̀ọ̀tà lélẹ́yìí ní ìtẹ̀kẹ́ni sí ni. wọ́n bracket àárín yẹn. ẹ̀rí pé wọ́n bracket ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ àti oníwèé àti kéwú tí wọ́n bá ti kọ́kọ́ bracket ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ padà tún tán sí tán tó padà dé ẹ̀mí tí mú ìdájọ́ tí yín wá ẹ ká lọ kẹ́ ẹ fún kọ́kọ́ tún náà kẹ́ wá mú ìdájọ́ yín wá. àwọn ní inna sannata ibaratun an dawratil ardi hawla shams marratan farubbama abara awla'i fi ayyamihim bisinin an dawratil ardi an dawratil qamari hawla al-ardi wa huwa shahru indana to wa idhan yakunu umru nuhi kala ammar al-mu'tadati allati la tuballighu mihata sannat. Kí ma sọ nsàlẹ̀ àwọn wá parí ẹ̀ pé aqulu lak la tudayyi waqtaka fi hadha fa inna nalja ilayhi inda al-qati bi'adami huzuli zalik. Bọ̀dá aqulu laka yẹn apá ẹ̀ lórí gbogbo tán bá bọ̀ ni. Wọ́n tún padà sọ pé àkúrù lákà mọ́ sọ fún pé látọ̀dọ̀ yìí wákàtàkà má fàkókò rẹ̀ ṣòfò. Wọ́n bí ọ̀rọ̀ àwọn èèyàn kan wà níbi àṣà níbi nǹkan tí wọ́n sọ yìí o. Tèmi wọ́n tún padà ṣe ìzá ẹbí. Náà. Bí ìfẹ́ ẹni sùúrù. Ok. Ẹ tó mọ̀ ọ̀rọ̀ àfàtọ̀ntọ̀ wí. Ẹ bá pé àkúrù lákà àfàtọ̀ntọ̀ wí ló fẹ́ sọ̀wọ́ délẹ̀ báwọn. Bẹ́ẹ̀ lókè lọ́hùn náà ibi tí wọ́n ti kọ́kọ́ sọ pé ìgbà tí wọ́n parí ayé àyẹn ibi tí mo ní mi rí tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n ń bọ̀rọ̀ lọ́nà náà sọ pé ayé máa zọ́ọ̀lá mọ̀ wà máa àzbá àzálìkà wà ní falita tàbí nàbí àtúntò sọ pé nígbà tí wọ́n bọ̀rọ̀ débẹ̀ yẹn náà wọ́n ti kọ́kọ́ sọ àkúrù lákà lọ́hùn náà lọ́kọ̀ọ́kọ́ náà o. Ẹ mọ̀ pé àkúrù lákà yẹn tí wọ́n sọ láti tẹ fẹ́ kà yẹn wọ́n sọmaráìsì wọ́n fẹ́ mú ọ̀rọ̀ tí ó sọmaráìsì gbogbo ntẹ́ǹkàbọ̀ látòkè. bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tú ibi tẹ́mi tú táwọn èèyàn fún mi létí láti di inna sanna yẹn tẹ́mi ti tú. inna sannata náà ìbárọ̀tò àndáwọ̀rọ̀tẹ̀lẹ̀ àrídì àwọn èèyàn náà máa ń sọ wípé sẹ́wọ̀n pé àwọn ọmọ sọ pé bóòrùn ṣe kárí yẹn làwọn fẹ́ sọ pé ọ̀dọ̀ ayé àfààyàn sẹ́kítọ̀ tó wérì fáà sọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ ni o. bàbá ẹ rárá òṣàṣù ẹ̀yin lẹ sọ̀rọ̀ sí sẹ́kítọ̀ tó wí lẹ́nu fa.